látàrí bí gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilé wa ìyẹn Kẹ́mi Àpèsìn Kẹ́mi T táwọn tún mọ̀ sí àǹtí Sídí ṣe kí òṣèré akẹgbẹ́ rẹ̀ ìyẹn Yèyé Mẹ́ṣọ̀ọ́ Lizzy Anjorin fún ọjọ́ ìbí rẹ̀ tó wáyé lọ́sẹ̀ tó kọjá ló mú káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bẹnu àtẹ́ lu Kẹ́mi T wípé ṣé irú èèyàn bíi Lizzy ló yẹ kó kí fún ọjọ́ ìbí, ẹni tó jẹ́ pé gbogbo èèyàn ló máa ń bú ló máa ń gbé ṣépè, àtọmọdé àtàgbàlagbà ló máa ń gbé ṣépè. Wọ́n wá fi kọ́ hàn wípé pàṣọ tá a fi nà ìyálé ó ń bẹ lájà fún ìyàwó. Wọ́n wá rán létí pé ṣèbí bí ọmọ bọ̀ ti ṣe máa ń kí Lizzy Anjorin fún ọjọ́ ìbí lọ́dọọdún nìyí tí Lizzy Anjorin ò sì fi yẹn ṣe kó tó wọ́n lépè nígbà tí ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin wọn láìpẹ́ yìí. Àwọn èèyàn ń wọ́ Kẹ́mi T tuurutu lórí ẹ̀rọ ayélujára tí wọ́n sì ń gbé ṣépè ràbàtà. Èyí ló mú kí Kẹ́mi T jáde síta wá sọ pé omi lòun òun ò bẹ́nikẹ́ni ṣọ̀tá àti pé Lizzy máa ń kí òun fún ọjọ́ ìbí òun lòun ṣe kí àwọn èèyàn má pọ̀ òun ní kékeré o. Àwíjàre yìí kò máa wọ àwọn ènìyàn létí. Níṣe ni wọ́n sọ pé Lizzy yóò tó wọn tiẹ̀ fún láìpẹ́. Ẹ̀yin èèyàn, kí lè ròǹgbà yín látàrí bí Kẹ́mi T ṣe kí Lizzy Anjorin fún ọjọ́ ìbí rẹ̀? Ṣé bó ṣe kí yẹn ló dáa tàbí kò dáa? Ẹ jẹ́ ká mọ̀ lábala àríwísí comment section. Ẹ má gbàgbé àti like, subscribe àti share fídíò wa. Ẹ ṣé gan-an fún àtìlẹ́yìn yín. A dúpẹ́, a mọ̀ ọ́ lóore.